wọ́n ní afọ́jú ọmọ rẹ̀ pẹran ó lóun gbọ́ ni ó dìgbà tóun bá fẹ̀yìn tẹ̀ ẹ́ kóun tó gbàgbọ́. Òwe Yorùbá ni ó sọ pé afọ́jú ọmọ rẹ̀ pẹran ó lóun gbọ́ ni ó dìgbà tóun bá fẹ̀yìn tẹ̀ ẹ́. Yorùbá máa lo òwe yìí nígbà tí a bá ń sọ fún yàn nípa ìrètí ohun kankan ṣùgbọ́n tẹ́ni náà tí kò dàbí pé kò gba ohun tí wọ́n ń sọ náà gbọ́, tẹ́ni bóyá ẹni tó jẹ́jẹ́ tàbí ṣèlérí náà ó ti di gbogbo ìgbà àti bá sọ pé ó mà ti ṣe é, wọ́n sọ pé àwọn ó ṣe é, yóò ní bẹ́ẹ̀ ni òun gbọ́ ni òun ò tí ń gbà dédé wa ni mo gbọ́ ni èyí tí ń gbà. Bí àpẹẹrẹ tá bá ní pé lágbájá ó dé lọ́la yóò fún wa lówó lọ́la ó ló ṣe nǹkan báyìí fún wa lọ́la mo ti gbọ́ wọn láfọ́jú ọmọ rẹ̀ pẹran ó lóun gbọ́ ni ó dìgbà tóun bá tó fẹ̀yìn tẹ̀ ẹ́ kí òun tó gbà. Ó sọ pé a máa ń lò nígbà tí a ò bá gba ìlérí ènìyàn gbọ́ pé ó dìgbà tẹ́ni náà bá tó ṣe ohun tí ó pinnu tàbí ṣèlérí yẹn kó rí i pé a gbàgbọ́. Gẹ́gẹ́ bí a tàn wípé afọ́jú ni ẹni tí ò ríran tí wọ́n bá sọ wípé ohun kan báyìí ló ṣe rí báyìí ló ṣe rí a rí i pé kò lè rí i báwo ni ohun náà ṣe rí. Nígbà pé ọmọ rẹ̀ pẹran ó lè sọ pé ó ti gbọ́ ní tòótọ́ ṣùgbọ́n kò lè fojú rí wípé ẹran tí ọmọ òun pa ní wọ́n gbà tí wọ́n bá wá fún un ní ẹran náà jẹ tàbí tó bá jẹ irú ẹran bẹ́ẹ̀ yóò gbà wípé ohun tí ẹni yìí sọ òótọ́ ni. Ọ̀rọ̀ pé afọ́jú ọlọ́mọ rẹ̀ pẹran ó lóun gbọ́ ni ó dìgbà tóun bá tó fẹ̀yìn tẹ̀ ẹ́ kóun tó gbà á gbọ́. A máa ń lò ó nígbà tí àìlérí ẹnìkan tí a ò gbà á gbọ́ pé ó dìgbà tẹ́ni náà tí ó bá tó ṣe é fún wa. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá tó bí mi ló ń jẹ́ Abíóyè. Ẹ subscribe YouTube channel mi Ọlámídé Ọlábàtà n ò ní dá yín tàn mọ́ a ó sì gbádùn ara wa dáadáa. Ibi tẹ́ ẹ ti ń mówó tẹ́ fi ṣe subscription iná ò ní tán bẹ́ẹ̀ o ẹ ní ńlá kan tán kẹ́ ẹ tó rí òmíì láṣẹ Èdùmàrè. Ẹ ṣé mo dúpẹ́.